fẹ́ béèrè ẹ̀yin lọ́balọ́ba tẹ̀yìn náà lẹ́tí ẹ̀ wá ń di ọ̀rọ̀ ọlọ́run ti bá ń kó yín jọ sí bíbí lọ́sàn-án yìí ẹ̀yin lẹ́wà ń bẹ̀ palliative tí ẹni wọn kó wá fún wa ẹ̀yin lẹ́pẹ́ mọ́wọ́ wọn gbọ́ kábíyèsí mélòó wọn kó wá fún yín wọn ò fún yín ní kankan kábíyèsí ẹ gbọ́ wọn làwọn ò rí rí palliative ọ̀rọ̀ yẹn ti clear báyìí. ẹ bá ń pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà ẹ sì lẹ́ ń bẹ láyé ẹ sì lẹ́ ẹ jọba kí lè wá jọba lé lórí ní ọmọ tẹ́ ẹ jọba lé lórí gbà náà ẹ jọba ẹ láṣẹ ẹ jọba ẹ ọmọ ọmọ yín tí a gbé ìyá rẹ̀ ń yàwó bọ́yẹ̀ yẹn gan-an lẹ́tí ẹ̀ tó bá lọ bí wọ́n ti gbé ìyá rẹ̀ yàwó ní wá ń pàṣẹ lọ́wọ́ àgbà gbogbo palliative ló ṣe bó ṣe wù ú ẹ̀yin lọ́balọ́ba sì wà ń bẹ̀ kí ló wá kù tẹ́ fẹ́ náà wò. wà á ti lẹ́kọ̀ọ́ bá ẹ̀yin náà wà láàfin ẹ̀ máa gbọ́dọ̀ ọlọ́run bá ní tún Nàìjíríà ṣe òkò ṣe nǹkan kan mọ́ o. a fẹ́ gbọ́ àtúpalẹ̀ ọ̀rọ̀ a fẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ a fẹ́ gbọ́ ohun tá a gbọ́ rí a fẹ́ mọ ohun tá a mọ̀ nípa oníwàásí àgbáyé tó dolóògbé Sheikh Alhaji Muyideen Ajani Bello. mo wá wò wípé ta ni mo lè pè ta ni mo lè bá sọ̀rọ̀ ta ló súnmọ́ bàbá tèmi súnmọ́ tá a lè pè tá a lè jẹ́ wa. ìlọ́mú mi pé Imam Abdul-Jalil Ajíṣekọ́lá Adégòkè tí wọ́n jẹ́ Chief Imam Awoyaya nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun. a bá Imam Abdul-Jalil Ajíṣekọ́lá Adégòkè sọ̀rọ̀ wọn ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tá a gbọ́ rí ohun tá a mọ̀ nípa ìgbésí ayé olóògbé oníwàásí àgbáyé bàbá Muyideen Ajani Bello. tá a bá ń sọ nípa àwọn tí wọ́n súnmọ́ bàbá tí wọ́n jẹ́ aláwọlétọ̀ tí wọ́n jẹ́ alátẹ̀lé tí wọ́n jẹ́ alájọṣe tí wọ́n mọ bàbá dáadáa lára wọn ni Imam Abdul-Jalil Ajíṣekọ́lá Adégòkè wà. kí ni Imam Ajíṣekọ́lá kí ni wọ́n bá wa sọ nípa bàbá Sheikh Muyideen Ajani Bello. ó fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ yìí láti bẹ̀rẹ̀ títí dé parí kí wọ́n mú pọ̀ lọ́rọ̀ ẹ̀já lọ kájọ gbọ́. gbogbo àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáláyé òní wọ́n ń wò wá tí wọ́n dẹ̀ ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí. tọ èmi náà ń sálámà sí gbogbo àwọn ọmọ ìyá ní mùsùlùmí lọ́kùnrin lóbìnrin gbogbo àwọn olólùfẹ́ káàkiri àgbáláyé ọlọ́wọ́n bá àlékè ọlọ́ba ní dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wá o. àmín Allah. ìṣẹ̀lẹ̀ ikú ọba àwọn oníwàásí káàkiri àgbáláyé bàbá wa sọ̀rọ̀ onímọ̀ olóye oníwàásí àgbáyé Sheikh Alhaji Muyideen Ajani Bello òun náà ní rahimahullahu ta'ala ó mú wa tá a fi pè yín a fẹ́ bàtà kú bàbá ẹ̀yin wà nínú àwọn tí ó jẹ́ kí n gbọ́ ìṣẹ̀lẹ̀ kú bàbá lánàá nígbà tá a tẹ́ pè mí láti ṣe tribute fún wọn ìṣẹ̀lẹ̀ kú wọn yẹn yà mí lẹ́nu ó dẹ̀ ṣe mí kàyéfì torí pọ́ bá mi lójijì gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tá a mọ̀ wọ́n tá a sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti lapa lára wọn tí wọ́n ti gbára wọn kọjá tán náà ti jẹ́ èèyàn àwa ò pé ta ni ó súnmọ́ bàbá tí àwa súnmọ́ tí a lè bá sọ̀rọ̀ ni a fi pè yín orúkọ àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ bàbá. orúkọ tèmi ni Imam Abdul-Jalil Ajíṣekọ́lá Adégòkè tí mo jẹ́ mùdírù Markaz ní ìlú Ìkòyí Ọ̀ṣun State
mo sì jẹ́ chief imam Anulai Central Mosque ní ìlú Ìkòyí Ọ̀ṣun State. Èyí tí a lè kọ́kọ́ wí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run náà ni pé inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run lẹ́ni kọ̀ọ̀kan wá ti wá, ọ̀dọ̀ rẹ̀ náà ni a sì padà sí. Ìrìn àjò àwọn bàbá wa ọba gbogbo àwọn oníwàásí àgbáyé ó kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan, ó kúrò nílẹ̀ Yorùbá nìkan, ó kúrò ní ilẹ̀ Ìbàdàn nìkan, ó kúrò ní ti inú ẹbí wọn nìkan. Ọlọ́run ọba àlékè ọlá ló sì wọ́n bẹ́ẹ̀. Mímọ̀ bàbá wọn ti bẹ̀rẹ̀ sí Ọlọ́run láti ìgbà tí wọ́n ti pé ọdún 10 táwọn gan fẹnu ara wọn náà sọ bẹ́ẹ̀ fún wa. ọdún 10. Bẹ́ẹ̀ ni àkọọ́lẹ̀ jí ó yé wa wípé wọ́n bí bàbá wa ní 1940. Léyìí tó jẹ́ sí wípé láàrin ọdún 10 bàbá jí ó yé wa pé àwọn ti há Al-Qur'ani sí orí. Láti ìgbà táwọn ti wà ní 1950 òun náà ni bàbá láwọn ti bẹ̀rẹ̀ sí Ọlọ́run ní jíjẹ́. Bíbí tàwa tá ń sọ̀rọ̀ yìí agbọ́n bí wa sínú wáàsí bàbá ni. Lakbar. So gbígbọ́njú wa agbọ́njú mọ́ bàbá níbi dáwọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n ní sísúnmọ́ àǹfààní tá a ní pẹ̀lú bàbá pẹ̀lú àánú Ọlọ́run kò tí ì jìnà púpọ̀ jù láti máa wọnú ilé pẹ̀lú bàbá, láti máa jókòó pẹ̀lú wọn torí ẹni ńlá ni wọ́n, ṣùgbọ́n lẹ̀kúnlé wọn ò kì í tì fún gbogbo èèyàn nígbà kọ̀ọ̀kan. So sísúnmọ́ bàbá wa kò tí ì kọjá ọdún 2 sí ìsìn nípa pé ká lè wọnú ilé, ṣùgbọ́n nípa gbígbọ́ ìròyìn wọn, nípa mímọ́ fi ẹ̀mí àti ọkàn àti ara máa tẹ̀lé wáàsí bàbá, a ti kàlé ní 40 ọdún. tẹ́ ẹ ti ń tẹ̀lé bàbá. Bẹ́ẹ̀ ni. nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nípa ọ̀rọ̀ Ọlọ́run àti iṣẹ́ rí wọn. ẹ jẹ́ wá wò ó bàbá, ẹ ní àtògójì ọdún òun náà ni ó ti tó 40 ọdún tẹ́ ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu bàbá tẹ́ ẹ ti ń tẹ̀lé. Bẹ́ẹ̀ ni. ẹ dẹ̀ ní pé ẹ láǹfààní láti máa wọnúlé pẹ̀lú wọn tó jẹ́ pé anytime tẹ́ bá dénúlé wọn ó ní ẹ káàbọ̀ ni. ẹ jẹ́ wá wò báwo lẹ ṣe wá lè ṣe àpèjúwe bàbá, irú èèyàn wo ni bàbá látìgbà tẹ́ ẹ ti gbẹ́júmọ̀ wọn àtìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ sí pé ẹ ń wọlé wọn bó ṣe wù yín o, irú èèyàn wo ni wọ́n bàbá? Ọlọ́run ọba àlékè ọlá ó ti ròyìn àwọn ẹni ire fún wa nínú Al-Qur'ani Karim. Bákan náà ni ó sì ròyìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ròyìn àwọn ẹni ire fún wa. Àwọn àfáà náà tó sọ fún wa wípé alamatu alullahi fina salasatun. Wọ́n ní a máa mọ àwọn onímọ̀ ẹni ire pẹ̀lú nǹkan 3. A máa mọ̀ wọ́n pẹ̀lú ìmánì wọn, ìgbàgbọ́ wọn. A rí i pé ìgbàgbọ́ bàbá ó dúró tọ́ nínú ilé, nínú ìlú, lórílẹ̀-èdè, lágbàáyé. Níbi ìgbàgbọ́ wọn dúró tọ́ dé, Ọlọ́run ọba àlékè ọlá fún wọn ní àǹfààní tẹ́ pé kèétí ìpadà fún oníwàásí míì, onídáwà míì. Kí ni nǹkan náà bàbá? Bàbá sọ wípé àwọn tí ń bá àwọn pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ látàyè Ṣàgàrí ni. Kó tó kan Babangida, kó tó kan General Sani Abacha, kó tó kan Ọbásanjọ́, kó tó kan Yar'Adua. Bẹ́ẹ̀ náà ni bàbá ní ahọ́n àwọn ò dúró láti máa pe àwọn ìjọba ṣàkíyèsí lórí ìwà àbàjẹ́ tó fi dórí Goodluck Jonathan, tó fi dórí General Muhammadu Buhari, àtá ẹni tó wà lórí ààrẹ wa báyìí. Bàbá nìkan náà ni wọ́n láǹfààní àti lè ṣe lẹ́kṣọ̀ fún gbogbo orú àwọn pírẹsidẹ́ǹtì yìí ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Kì í wá sí orílẹ̀‐èdè Nàìjíríà nìkan, wọ́n fún bàbá ní ààyè ní Washington lórílẹ̀‐èdè Amẹ́ríkà láti wá ṣe lẹ́kṣọ̀ tí wọn ò sì tí rí àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ bóyá ní ọmọ orílẹ̀‐èdè yìí tí wọ́n fún ní àǹfààní láti wá ṣe public lecture ní White House ní Amẹ́ríkà. Bàbá nìkan náà lọ́lọ́run ọba àlékè ọlá yọ̀ǹda bẹ́ẹ̀ fún. Ilẹ̀ London àbí ilẹ̀ ìlú Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ ni. Níbi tí wàá dá wa wọn dé, ìmánì wọn ni ó gbé wọn débẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa pé kéèyàn ó ní sùúrù, bàbá ọlọ́run ọba àlékè ọlá yọ̀ǹda bẹ́ẹ̀ fún wọn. Wọn ìwá wẹ̀yìn débi pé wọ́n wàá wò pé ta ní ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ní ọ̀jẹ̀ ń sòdodo tó yẹ ń sọ. Fún àwọn ọba ayé, ọ̀gá ni bàbá nínú ká ṣe dáwà fún wọn, ká sojú abẹ́ǹkù. Fún àwọn olóṣèlú,
ọ̀gá ni bàbá tí ọ̀sá kẹgbẹ́ nínú kí wọ́n sọ fún un pé ń béèrè tí ń bẹ lọ́wọ́ rẹ ọba tó ní mí ó ní tí ó fún mi ju tiẹ̀ lọ torí pé ìgbà ni wọ́n ń lò ọlọ́run ọba àlékè ọlá nìkan ló ní ẹ̀mí tèmi lọ́dọ̀ tá a bá wá sọ̀rọ̀ nínú ìlú kò tí ì sẹ́ni tó láǹfààní bẹ́ẹ̀ kéèyàn ó ṣe wá sí ilẹ̀ Yorùbá kí wọ́n gba tiẹ̀ kó tó dé ilẹ̀ Haúsá kó tó láàyè bàbá ní Kánò wọ́n ní l'Àbújá kódà ń bẹ nínú àwọn tó jẹ́ bí àwọn ìyàwó wọn míì tẹ́ pé Àbújá ni wọ́n wá tí wọ́n lu ọ̀pọ̀lọpọ̀ sẹ̀mí ń bẹ ká má ti sọ Kánò à ń bèlè tà sí ìlú àwọn bàbá wa nìbàdàn bàbá nìkan ni Ọlọ́run bá àlékè ọlá jẹ́ kí ìmọ́lẹ̀ wọn bẹ́ẹ̀ wáàsí wọn bẹ́ẹ̀ kọ́ kárí ayé wáàsí wọn wá mọ nítọ̀dọ̀ mùsùlùmí olùgbàgbọ́ òdodo nìkan ó dọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì náà tí wọ́n sì ń tẹ́wọ́ gbọ́ tí wọ́n sì tó ń tẹ́wọ́ gbà tí wọ́n sì tó ń tẹ̀lé táwọn náà fi ń sayé tiwọn. Allahu Akbar. lára àwọn nǹkan tó já sí wípé Ọlọ́run bá lékè ọlá fi sa bàbá lẹ́sà nínú kájí sí Ọlọ́run ni. bàbá wo oníwàásí àgbáyé bàbá Muyideen Ajani Bello àwọn nìkan ló já sí wípé tẹ́ ẹ bá fẹ́ kàlẹ̀kùn lé wọn táwa mọ̀ tá a súnmọ́ àwọn èèyàn ò ní gba bírèbù torí kẹ́ ẹ lè rí bàbá. bàbá wa nìkan ló jẹ́ sí pé mọ́tò tí wọ́n bá ń gbé lọ báyìí lọ sí program gbogbo àwọn ajánẹ́sì wọn àti gbogbo àwọn tí ń bá bàbá wa rìn ni wọ́n jọ wà níbẹ̀. gbèsè pé mọ́tò oníwàásí àgbáyé àwọn lọ́wájú fòfòfò táwọn èkó àmọ́. nínú ẹ̀sà tọ́lọ́ ń ṣe fún bàbá wa bàbá wa kápá pé kí ámì mẹ́rin kọ́ máa sọ àwọn ámì kan kò gbébọn tẹ̀lé wọn bàbá wa kápá pé kọ́lọ́pàá máa sọ àwọn ọlọ́pàá kan kò sọ wọn lọ́sàn-án bẹ́ẹ̀ ni kò sọ wọn lóru bẹ́ẹ̀ ni kò tó tẹ̀lé wọn jáde lóde débi pé bóyá ni ọjọ́wọ́ kidnapper bà wọ́n tàbí ni ọjà wọn ọmọ ọ̀tá ọlẹ́ mọ́tò wọn lóko nígbà tí wọ́n sọ̀rọ̀ tán ní wàásí. Ọlọ́run bá lékè ọlá sà wọ́n lẹ́sà bẹ́ẹ̀. nínú tó wá jẹ́ pé ọwọ́ á rọrùn jù fún bàbá iná ní kẹ́ ni wọ́n wá sọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ wọn lọ́rùn púpọ̀. èèmọ̀ ẹbẹ̀ wá ní pé 200,000 ni 1 million naira ni 5 million naira ni bàbá ò ní bíìlì kan tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀dá kan torí pé wọ́n fẹ́ lọ sọ̀rọ̀ Ọlọ́run. ẹ bá pè wọ́n lẹ́kọ̀ọ́ ẹ bá pè wọ́n Kotonu ẹ bá pè wọ́n South Africa bàbá ò ní fún yín ní bíìlì pé kí n tó lè wá iye báyìí ni ẹ lọ sàṣàkáǹtì kò sí bẹ́ẹ̀ lọ́rọ̀ bàbá wa mọ̀já náà ni. pé àwa fẹ́ pe oníwàásí wa lọ ń yáwó pé torí pa fẹ́ pe oníwàásí pé kó bá sọ̀rọ̀ Ọlọ́run o nígbà tó níyàmúye wà báyìí wà á rí àwa lọ ń yáwó kò sírú ẹ̀ ní bàbá. kò sírú ẹ̀ níbi bàbá. pé àbáyábáyá torí pé ẹ lówó tẹ́ ẹ lè fún mi lọ́wọ́ jèrè ńlẹ́ wá kò sí. bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ lọ́rọ̀ bàbá wa. Ọlọ́run ọba àlékè ọlá fi rọ̀ wọ́n lọ́rùn àwọn náà sì bọ́ Ọlọ́run ọba àlékè ọlá dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a máa sọ wípé man tawakkala ala Allah fahuwa hasibuhu gbogbo àwọn tó bá ti bọ́ Ọlọ́run ọba àlékè ọlá dúró Ọlọ́run ọba àlékè ọlá ní tó wọn Ọlọ́run tó bàbá wa tó ìdí ọjọ́ àná tí wọ́n wọlé sùn. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. ọ̀rọ̀ bàbá lè sọ tán tàbá lè pààrọ̀ pàápàá jùlọ irú ẹ̀yin tẹ́ ti sọ wípé ẹ ti mọ̀ wọ́n ó ti ń lọ bí 40 ọdún báyìí tábà ní ẹ máa tẹ̀síwájú ẹ ní lè sọ tán látara wípé ẹ ti ní ìrírí ẹ ti mú mi ọgbọ́n ẹ ti mọ púpọ̀ nípa bàbá nígbà tẹ́ wá gbọ́ ìṣẹ̀lẹ̀ ikú bàbá lánàá bó ló ṣe rí lára yín gan-an. nígbà tí Ọlọ́run bá lékè ọlá rán Adimu Lazat ntí máa ń fọ́ ilé adùn tí máa ń fọ́ ilé olóyin ntí máa ń sọ ìyàwó di opó bẹ́ẹ̀ náà ni máa ṣe ọmọ dọmọ òrukàn ntí máa gbomidé lójú ẹbí bẹ́ẹ̀ náà ni gbogbo olólùfẹ́ ní ọmọ agbára yílẹ̀ gbogbo nǹkan tí mò ń kà kalẹ̀ yìí kò séyìí tí ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ lánàá o ọ̀kẹ́ àìmọye omi ní ń jáde lójú bẹ́ẹ̀ náà ni ọ̀kẹ́ àìmọye ọkàn náà lọ gbẹgbẹ́ nítorí ìròyìn pé bàbá wa jáde láyé tó bá yẹ pé bíi tèmi ni gbogbo ohun tí ń jẹ́ eríkèéríkèé ara iná ní ṣèdárò bàbá ojú àlá
à ń ṣèdárò wọn à ń bèlè ń tàṣe ojú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ àtàwọn àfáà àgbààgbà iná ló yé wọn wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìrókò dáwà ó ti wó lórílẹ̀‐èdè Nàìjíríà o. Allahu Akbar. Ìrókò. tá a bá wá ń sọ̀rọ̀ igi ńlá nínú ẹ̀sìn ọ̀kan ńlá ni bàbá wa tí wọ́n lọ yìí igi ńlá àti débà àbági ńlá mọ́. tá a bá wá ń sọ wípé òkè mímọ́ àti òkè òdodo àti òkè káláyà láti sọ̀rọ̀ Ọlọ́run adébí òkè tí kú dànù bí èlùbọ́. gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni àjò bàbá wa rí lára èmi tí mo jẹ́ ọmọ tí mò ń sọ̀rọ̀ yìí àti gbogbo àwọn olólùfẹ́ bàbá káàkiri àgbáńlá yìí. ẹ pẹ̀lẹ́ bàbá, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun o. pẹ̀lẹ́ a kó àṣẹyìndè. ṣe mo dúpẹ́ o. lọ́wọ́. Ọlọ́run ni o. ẹ jẹ́ wá wò ó tá a bá bí ni. ẹ̀kọ́ wo ni ìgbé ayé bàbá Sheikh oníwàásí àgbáyé, ọba àwọn oníwàásí jákèjádò àgbáńlá ayé, Sheikh Muyideen Ajani Bello, ẹ̀kọ́ wo ni ìgbé ayé wọn kọ́ wa àti ìṣẹ̀lẹ̀ ikú wọn, tá a bá ní ká là, tá a bá ní ká wò, tá a bá ní ká tù. bí ọ̀rọ̀ tí ẹ béèrè ìsọ̀rọ̀ bàbá kọ́ wa lẹ́kọ̀ọ́, ìgbésí ayé bàbá kọ́ wa lẹ́kọ̀ọ́, wáàsí wọn kọ́ wa lẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ náà ni gbogbo tí bàbá lò láyé fẹ́ni tó bá lójú inú tí a ń pè ní foresight Ọlọ́run ọba àlékè ọlá yóò ní orí ẹ̀ kọ́kọ́ ń bẹ̀. àkọ́kọ́ bàbá wa jẹ́ onímímọ̀ lójú ọ̀nà tí Ọlọ́run ọba àlékè ọlá rán wọn wọ́n nímọ̀ tó yanjú ń bẹ̀. lẹ́yìn ìgbà tí wọ́n kéwú lé tán wọ́n tó lọ sí ilé kéwú bàbá wa Muritado Abdulsalam lélẹ́kùrọ́ ní Madul Arabi. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde. àwọn alákọ̀ọ́lẹ̀ jí ó yé wa pé àwọn ní sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì ní Madul Arabi. Allahu Akbar. bí a bá wá kúrò níbi pé èyí téèyàn bá fẹ́ yàn láyé kọ́kọ́ lọ wá ìmọ̀ bàbá ní ìmọ̀ tó yanjú wọ́n sì gbàgbọ́ yé rẹ̀. torí pé ọ̀tọ̀ ni knowledge ọ̀tọ̀ ni wisdom àti knowledge àti wisdom Ọlọ́run ọba àlékè ọlá parí ẹ̀ sọ́dọ̀ bàbá. Allahu Akbar. èyí ń túmọ̀ sí pé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ gbogbo bí tá a bá kọ́ fẹ́ ṣe láyé kákọ́ lọ nímọ̀ nípa rẹ̀ kọ́ yanjú. ọ̀ọ́ta ráìsì ọ̀ọ́ta ìlúbọ́ ni o, iṣu lọ fẹ́ tà ní o, ọ̀fẹ́ máa gé sọ tà ní o, ọ̀fẹ́ ránṣọ ní o, ìkéyìí téèyàn á fẹ́ ṣe inú ayé kéèyàn kọ́ lọ wá ìmọ̀ àti ẹ̀kọ́. kọ́kọ́ lọ wá ìmọ̀ nípa rẹ̀ bó ni wọ́n ti ṣe é. Ọlọ́run ọba àlékè ọlá sì tún wá nù wọ́n ní mímọ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó náà wá ní pé bàbá jẹ́ onísùúrù láyé. wọ́n wá ní asọ́bùrù nisful iman ṣé wá rí ẹ bá jó ní sùúrù láyé o ìdajì ìgbàgbọ́ lóní. bàbá àbá wọn nínú pé wọ́n kánjú a sì bá wọn nínú pé wọ́n tẹ̀ pàápàá kì bá ti dé páfẹ́ ti pẹ́. àkọọ́lẹ̀ sọ fún wa kí bàbá wa lo 84 years láyé. gbogbo ohun tí ẹ lè máa kánjú lé bóyá ní towó àbí tọlá àbí ti ipò àbí ti àṣẹ àbí ti gíga àbí tòkìkí kò sí kankan tó nu bàbá wa ń bẹ̀ kó tó di kún wọn lọ láyé. Allahu Akbar. Alhamdulillah. lára ẹ̀kọ́ tá a lè kọ́ lára bàbá ipò tí àwọn àtẹ̀bí wọn wà wọn ò gé oko ẹbí tí wọ́n fi lọ. wọn à gé okùn ẹbí. wọn ò gé okùn ẹbí okùn ẹbí ọ̀tọ́wọ́ wọn já. lára ẹ̀kọ́ tá a lè kọ́ lára bàbá ni pé àwọn tí wọ́n jẹ́ àkùjẹ́rọ̀ wọn àwọn tí wọ́n jọ jẹ́ aládùúgbò àwọn tí wọ́n jọ jẹ́ aráàlú ìlú kí ni wọ́n ń sọ nípa bàbá. ṣé tó bá jáde lọ wọ́n máa sọ pé òní wọlé ni àbí bàbá ẹ kúrin ẹ káàbọ̀ ní ẹ máa ń ṣe bàbá tí wọ́n bá rí wọn lọ́ọ̀kan. Ọlọ́run ọba àlékè ọlá yọ̀ǹda fún bàbá ládùúgbò Ọlọ́run ọba àlékè ọlá kà wọ́n yẹ wọ́n sì ní wàárí. nínú ìlú náà àbí ládùúgbò tí wọ́n ti àbí lágbolé tí wọ́n ti bí àwọn bàbá wa ká mọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà bàbá wa kọjá kéèyàn wọ̀nyàn dárúkọ wọn kára yọ wá síntọ́ tàbí kọ́ mọ yín mú Ọlọ́run ò fi irú omi bẹ́ẹ̀ kò fi wí àwọn bàbá wa. lára ẹ̀kọ́ tá a lè rí kọ́ òun náà ni pé olùsìn lọ́hùn tán yányán ní kọ̀kọ̀ àti ní gbangba ni bàbá wa.
kì í ṣe ẹni tí wákàtí 5 ọmọ bọ́ ló mọ́wọ́ bàbá ò sí ń bẹ bàbá ò sì sí nípò wípé ààwẹ̀ mo sọ fún yín ni bẹ́ẹ̀ bá lè gbà ní ẹgbà èmi yọra tèmi kò ń bẹ. ká ṣiṣẹ́ hajj láyé ká tó rán èèyàn lọ tá a bá wá ń sọ̀rọ̀ nípa pé èèyàn ń ṣe sàrà ń ṣe sọ́dákọ̀ ọ̀gá ní bàbá wa o ipò aṣíwájú ni wọ́n wà nínú ká ná fáwọn aláìní nínú ká ná fáwọn tí ń béèrè nínú ká tó wò pé kí ló tọ́ tó yẹ ká ṣe mọ́sáàsì tọ́tọ́wọ́ bàbá dá láàyè lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n gbà fún yẹn ní o wọ́n bá wọn dá sí ní o tí wọ́n pè wọ́n ní lẹ́kṣọ́rà ń bẹ̀ o kò lóǹkà kò sẹ́nìkan tí ò kì í jẹ̀ràn wọn níṣètọ́jọ́ yìí pé aṣàfẹ́kù wọn. ẹ̀kọ́ tá a rí kọ́ lára bàbá wa ò lóǹkà o gbogbo ohun tí ń jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ wọn ò fi dùn wọn nítorí pọ́lọ́ ń fi wọ́n hàn ń bẹ nínú ẹlòmíín láyé tẹ́ pé yíhàn tó hàn àwọn ẹbí rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọn ò gbádùn rẹ̀ Ọlọ́run ò ṣe tàwọn bàbá bẹ́ẹ̀. Alakbar alhamdulillah. Ẹ ṣeun adúpẹ́ ẹ kú atótónu adẹ̀kú àṣẹǹdè. Ọlọ́run ní kí a máa dúpẹ́ fún o Ọlọ́run ló lọ́pẹ́ o kọ́lọ́run kó ṣàánú àwa náà. àmín yọba ní múlẹ̀ wọn ró. àmín àmín. gbogbo mùsùlùmí náà ló lágbára Ọlọ́run. àmín àmín. bàbá ti wáyé bàbá ti lọ. àwọn ayére. àwa tí a kù òun náà la kù kọ́lọ́ fi ọjọ́ káwa náà pẹ́ ń bẹ̀ ká bẹ̀ rí bá. àmín pẹ́pẹ́pẹ́. adúpẹ́ tí a pè yín tí ẹ̀jẹ̀ jẹ wa. Ọlọ́run ni o. orúkọ yín lẹ́ẹ̀kan sí ká tó yọ̀ǹda yín bàbá. orúkọ èmi tí gbogbo àgbáyé ń gbọ́ wọn náà ni Imam Abdul Jalil Ajíṣekọ́lá Adégòkè mudiru Markaz Darussalam nílùú Ìkòyí Ọ̀ṣun State tí mo sì tún jẹ́ Chief Imam Al-Nurlight Central Mosque nílùú Ìkòyí Ọ̀ṣun ní Àwòyàyà àbẹ̀lọ́wọ̀n ọba àlekè ọlá àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa àtẹ̀yìn tẹ̀ ń wò wá àánú Ọlọ́run kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ o. mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ ẹ ti gbọ́ àlàyé ọ̀rọ̀ látẹnu Imam Abdul Jalil Ajíṣekọ́lá Adégòkè àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa olóògbé oníwàásí àgbáyé Sheikh Alhaj Muhyiddin Ajani Bello. Bàbá ti wáyé o bàbá wáyé wọ́n sì ráyé wá wọ́n rílé ayé ṣe bàbá ti padà lọ sọ́dọ̀ Elédùmarè ọba tó dá wọn. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ọdún wo lẹ ti mọ bàbá gẹ́gẹ́ bí oníwàásí àwọn wáàsí wo ni bàbá ṣe tẹ́lẹ̀ gbàgbé àìmọye ọ̀pọ̀lọpọ̀ rẹ́kọ̀dù òní bàbá ti ṣe gẹ́gẹ́ bí wáàsí ẹ fún mi ní àkọlé rẹ́kọ̀dù àkọlé wáàsí bàbá 2-3 tẹ́ ẹ ti gbọ́ rí ọdún wo ni ẹ fojú rinjú pẹ̀lú bàbá èèyàn dá èèyàn mọ̀ èèyàn rí èèyàn ní ojúkorojú olójú ayé o yàtọ̀ sínú rẹ́kọ̀dù yàtọ̀ sínú social media ọdún wo ni ẹ rí bàbá lójú ayé gan tẹ́ ẹ fojú ara yín rí wọn lójúkorojú báyìí ọdún wo ni àti pé orí èèyàn wo òun ni bàbá lọ́dọ̀ tiyín báwo lẹ sì lè ṣàpèjúwe bàbá àti wáàsí wọn ẹ fi àríwísí yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé